Yorùbá lápapọ̀ ìdílé tó kọ ẹbí àpọ̀ ẹ̀bá nǹkan wọn Adéyẹmọ. Ṣé Sunday Adéyẹmọ orúkọ ńlá tí ń jàmọ̀ láyà bí ara orúkọ tó ń dẹrù olórúkọ gan-an. Ọmọ Yorùbá ẹ má sùn o torí pé kùrà àpòlé fojú kékodò láyé títa ìrọ̀lẹ́ dáńpọ̀lá wúrà tó máa dán àtàná kọjá dandan o. Ọ̀wọ́n ẹ̀yìn ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan lè ṣe má lọ́nà mọ́ ẹ̀jẹ̀ àtìmọ̀ṣọ́ kankan lè débi rẹ̀. Ẹ̀jẹ̀ àjọpá tí Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú Alágbàdo òṣè ọmọ àtàpẹ̀tẹ̀ wọnú omi ọmọ tètè gbọdọ sọyà ìsọyà òrẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sí náà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè èkó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n mọ̀ Ìgbòho mọ̀rẹ́ kí ló dé Ìgbòho mọ̀rẹ́ sí ọmọ òpópó sọ́rọ̀ ìgbàgede Ìgbòho sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní Ìgbòho mọ̀rẹ́ bẹ́sì bá bímọ méjì ní Ìgbòho àfikàn pọ̀pọ̀ sí àmúkan yòókù. Ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire mo tún ti dé bí mo ṣe ń dé o mo tún ti dé bí mo ṣe ń dé èyí tí mo tún wá fún wa yìí ó kàkàkà àwọn Fúlàní yìí wọ́n ti wọlé wá o tírélà méjì ni wọ́n fi lóòdù ara wọlé sí ìlú Ọ̀yọ́ náà ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ìlú Ọ̀yọ́ náà ni o ọmọ Yorùbá ọmọ kóòtù òjíire ẹ jẹ́ ká ètè jí lójú oorun wa ariwo tá à ń pa fúnra wa látijọ́ yìí ẹ mọ̀ dágun lá sí i ẹ mọ̀ ṣe kí ni ẹ mọ̀ dágun lá sí i àwọn Fúlàní wọn ò mú léré fún wa o wọn ò mú léré fún wa o wọn ò ṣe kí ni wọn ò mú léré fún wa àwa ń sọ fún yín wípé Fúlàní wọn ní mission nílẹ̀ Yorùbá wọ́n ní mission wọ́n ní ìpinnu fúnlẹ̀ kóòtù òjíire òun lọ́fà tó fi hùwà tí wọ́n hù yẹn ìwà tí wọ́n hù fáwa nílẹ̀ kóòtù òjíire tó jẹ́ pé àwa tá a jẹ́ ọmọ Yorùbá wọn ò bí wa dáa kí a lọ wò sí wọn nílẹ̀ Haúsá wọn wọn ṣe kí ni wọn ò bí wa dáa ká lọ wò sí wọn ní nọ́ọ̀tì òun làwọn hù fún wa nílẹ̀ Yorùbá tó wá dáa ká fọwọ́ lẹ́rán ká mọ òun wọn níran ojoojúmọ́ ni wọ́n ń kó ara wọn wọlé ni wọ́n fi tírélà kó ara wọn wọlé àwọn gọ́fúnà sì wà ń bẹ̀ àwọn sẹ́nétọ̀ wà ń bẹ̀ àwọn rẹpítẹ́tẹ́tìfù wà ń bẹ̀ wọn ò sọ kankan nípa ìwà burúkú tí wọ́n hù yìí torí pé a ti jẹ́ wá Nàìjíríà àbí nígbà táwa jẹ́ wá Nàìjíríà ló fà á tí a fi máa gba àwọn tí wọ́n ń fi ẹ̀mí wa dégbodò àbí láti máa gbà wọ́n lálejò àbí ìwà tẹ̀yin gọ́fúnà hù tẹ̀yin hù fún wa kò dáa o ìwà tẹ̀yin sẹ́nétọ̀ yìí hù fún Yorùbá kò dáa o gbogbo ẹ̀yin representative tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ìwà tẹ̀yin hù fún ọ̀lẹ̀ Yorùbá kò dáa o pẹ̀lú bá a ti ń pa ojoojúmọ́ tó ṣé kò yẹ kẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ tí ó múnú gbogbo ọmọ Yorùbá dùn ṣé kò yẹ kẹ́ ẹ ti gbé ìgbésẹ̀ tí ó múnú wa dùn fídíò náà máa play fún wa gbogbo ààrẹ ó mi kí n play nígbà bọ̀ máa show ẹ̀ tó screen gbogbo àdùnfojú ara rí i tó dáa ọjọ́ làwọn ẹ̀sìn gbélé dáa báwọn Fúlàní sì ṣe tiwọn bẹ́ẹ̀ náà làwọn Ìgbò náà ń ṣe tiwọn mo lérò pé gbogbo ara ti gbọ́ bíìlì tí wọ́n yìí jẹ́ táwọn Yorùbá youth leader tí wọ́n yìí jẹ́ tó yẹ pé wọ́n pàṣẹ ní representative nípa indigenous bill tí wọ́n fẹ́ pass tó yẹ pé ẹni tó bá ń gbé ìlú tó bá di pé ọmọ ọdún mẹ́wàá àbẹ̀ tó bá ti fẹ́ ìyàwó síbẹ̀ ó ní ráàdì gẹ́gẹ́ bí ọmọ nílùú mo lérò pé ẹ ti gbọ́ bíi táwọn Ìgbò ni o Ìgbò ló darí kinní yẹn o wọn lọ́wọ́ bá lè bí nìyẹn o àní wọ́n sàwọn mọ́gbọ́n láti gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni tí ẹ ti rí pé ilẹ̀ Yorùbá gangan lọ́wọ́ wọn lójú ọmọ Yorùbá ẹ má jẹ́ ká sún àsùnpara ẹ má jẹ́ ká sún àsùnpìyè ẹ má jẹ́ ká sún àsùnpara ẹ má jẹ́ ká sún àsùnpìyè bàbá wa emeritus Professor Banji Akíntóyè ara àwọn kan tí wọ́n rí náà ètò orin sọ pé ìran Yorùbá bọ́lọ̀ kú lóko ẹrú ìran Yorùbá bọ́lọ̀ kú lóko Nàìjíríà oko ẹrú Nàìjíríà tá a wà
torí tá a bá sì wà ní wà Nàìjíríà gbogbo ìwà táwọn bíbù ń wù yìí wọn ò ní dẹ́kun ẹ o gbogbo àwọn àwà burúkú tí wọ́n ń wù yìí wọn ò ní dẹ́kun ẹ o ẹ mọ̀ nípa pàwọ́ tán wá o wọn ò ní dẹ́kun ẹ o ọ̀nà kan ṣoṣo tá a fi lè gba wálẹ̀ lọ́wọ́ wọn ni wípé ká jà fún orílẹ̀-èdè tiwa gangan ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè òun ni gbogbo ìwà burúkú tí wọ́n wù yìí òun là fi ní rí mọ́ o tí a bá sì ń pa ọkọ̀ wá Nàìjíríà gbogbo àtọ́títì tí Fúlàní àtàwọn Ìgbò ń wù lórí ilẹ̀ Yorùbá wọ́n kọ̀ntínú ni o lórí ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ tí wọ́n lójú tó wọ́n pé ilẹ̀ Yorùbá ó kún fún wàrà àti oyin òun ló fi wọ́n lójú tó wá dá káwa tá a ní nǹkan wa káwa lajú wa kalẹ̀ tí kálukú wa kò wọ̀ bí àwọn ọmọ Yorùbá tó dá káwa lajú wa kalẹ̀ báyìí tí kálukú wa kọ́ wá kò wọ́ káwọn àlejò kán wá gba ilé lọ́wọ́ onílé tó yẹ kó rí bẹ́ẹ̀ tí ó yẹ ká mọ̀ òwòrán wọ́n gba ilé lọ́wọ́ onílé bí òun là fi ń pariwo fẹ́yìn bàbá wa àtẹ̀yìn ìyá wa àtẹ̀yìn brothers wa àtẹ̀yìn sisters wa tá a jọmọ Yorùbá ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká jà fún self determination ẹ jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ká jà fún Yorùbá nation ọ̀nà kan ṣoṣo tá a fi lè jà àjàbọ́ nínú wà Nàìjíríà náà nìyẹn o tó wà Nàìjíríà kò lè mú nǹkan gidi wá fún wa tá a bá sì wà nínú wà Nàìjíríà tí a bá sì wà nínú wà Nàìjíríà kò lè àlè nǹkan gidi mú bẹ́ẹ̀ bí wọ́n sì máa pa wá lójoojúmọ́ òun náà nìyẹn o àmọ́ tá a bá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ìgbà yìí gbádùn ọkàn wọn balẹ̀ tó a mọ̀ pé orí ilẹ̀ wa la wà èdè àwa lámọ̀sọ síra wa kéde bí àdùnmọ̀ fèsì fọ̀ mọ́ èdè wa ara wa lámọ̀sọ síra wa gbogbo nǹkan tá a bá nílẹ̀ Yorùbá àwa ààrẹ wa náà lámọ̀ pín sí kò ní jẹ́ pé nǹkan tá a bá nílẹ̀ Yorùbá Ìgbò gbà ń bẹ̀ Haúsá gbà ń bẹ̀ wúyẹ ò ní ṣẹlẹ̀ nǹkan táwọn bàbá wa bọ́dọ̀ bá jáde tó yẹ fẹ́ fún ìran Yorùbá nìyẹn nǹkan tí bàbá wa Sunday Adéyẹmọ ń fẹ́ fún àwọn ọmọ kóòtù òjìrè nìyẹn nǹkan tá a bá rí lórí ọrọ̀ ajé wa nílẹ̀ Yorùbá àwa gangan ní òfin fọ́ kò lè gbé yábáyá àáfà Haúsá àbí àáfà Ìgbò ń bẹ̀ kò ní tíyẹn mọ́ ìyẹn tá a bá jàjàbọ̀ tá a dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ni o òun láfi rí àǹfààní yẹn jẹ o ọmọ Yorùbá ọmọ kóòtù òjìrè ìbá dá kẹ́yẹ̀tì gbọ́ ariwo tá à ń pa ìbá dá kẹ́yẹ̀tì sí kíni kẹ́yẹ̀tì gbọ́ ariwo tá à ń pa ẹ̀yin náà wo ìgbà tá a bẹ̀rẹ̀ ṣọ́ọ̀gù Yorùbá nation yìí kò sí nǹkan táwọn ọmọ àlè ọ̀sọ́ sí wa tán kò sí nǹkan tí àwọn ọmọ àlè tí wọn ò sọ sí wa tán wọ́n bẹ̀ wọ́n sẹ́ni ẹ má dá wọn lóhùn kò tí Yorùbá kan lè lọ kò lè dá dúró Yorùbá nation wọ́n pariwo àwọn ọ̀fọ̀ Yorùbá nation ọmọ olódòdẹ òun làwọn fẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká pàwù ti olódòdẹ wípé ọmọ inú oníṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká fi ọwọ́ àfilẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹlòmíì ariwo táwọn ọmọ àlè Yorùbá kan pa nìyẹn tó jẹ́ pé gbogbo ariwo tí bàbá wa Sunday Adéyẹmọ pa kò sí èdè tí ó dá lójú wọn kò sí èdè tó dá lójú wọn wọ́n rí bàbá wa Sunday Adéyẹmọ wọ́n rí bí ẹni pé wọ́n fẹ́ gbàjẹ́ lẹ́nu wọn ni àwọn ò sì mọ̀ pé nǹkan ní bàbá wa Sunday Adéyẹmọ rí tí wọ́n rí tí ń bọ̀ fún gbogbo ọmọ Yorùbá lọ́fà tí wọ́n fi dìde gbogbo àwọn ọmọ àlè Yorùbá wọ́n á dákẹ́ wọ́n dákẹ́ olódòdẹ náà ní òun náà làwọn fẹ́ gbé ní ìsìn ẹ wá jẹ́ ká bí wọ́n lè ní ìsìn nígbà tí olódòdẹ bá wà débẹ̀ nígbà tó wá débẹ̀ ní ìsìn tí wọ́n yìn olódòdẹ síbẹ̀ tó débẹ̀ ní ìsìn ẹ bá wa béèrè lọ́wọ́ wọn wọ́n tọ́ka sí nǹkan tó olódòdẹ mú wá fún wa ṣé ogun ìpànìyàn tí wọ́n pa wá fún kàn bí ọdún 8 nínú ìjọba Buhari ṣé ó dẹ́kun ẹ̀ tó wá dópin ẹ béèrè lọ́wọ́ wọn tó dópin kàkà ó sàn lọ́mọ ìyá àjẹ́ ìtún peléke sí ni kàkà kó sàn nínú ìjínigbé ìpànìyàn nílẹ̀ Yorùbá
àti gbogbo ilẹ̀ Nàìjíríà ní tárárè lásìkò Olódòdẹ iṣu ìtún peléke sí ni. Ṣé ẹjọ́ wa tó láti jọ pé àfẹ́ Nàìjíríà mọ́? Ṣé ẹjọ́ wa tó àbí kò tọ́? Èèyàn máa lè tẹ̀ ń bu wa adíjẹ ọ lára yín nísìnyí. Àwa ti ṣe kí ni adíjẹ ọ lára yín. Sáìwọ́ tí bàbá wa Sunday Adéyẹmọ wá ń pa níjọ́kì nígbà náà lọ́hùn. Ṣé kò ń ṣẹlẹ̀ àbí kò mọ ṣẹlẹ̀ báyìí? Ibo kan lẹ́ fojú sí báyìí? Ibo lẹ fẹ́ fojú jí? Olódòdẹ yín tẹ́ ẹ fọkàn tẹ́ ẹ gbé ọkàn yín lé. Èmi ló kàn yín tẹ́ ẹ gbọ́kàn lé pé òun ló wà tún Nàìjíríà ṣe fún yín. Ibo lẹ fojú sí báyìí o? Ṣé tí wọ́n ń tún Nàìjíríà ṣe fún yín báyìí? Ṣé tí ń tún Nàìjíríà ṣe fún yín báyìí? Àní ọmọ Yorùbá ẹ má jẹ́ ká dìtẹ̀ ara wa mọ́, ẹ má jẹ́ ká bínú ara wa mọ́. Tí Ọlọ́run bá gbé ọmọ sí típò ńlá kan, ẹ má jẹ́ ká dìtẹ̀ ọmọdé náà, ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ gbé ọmọdé yẹn ká jọ gbé lọ́wọ́ sókè tí nǹkan tó gbé dání yẹn ó lè bá yọ sí rere. Nǹkan tó yẹ ká ṣe fún ká bẹ̀rẹ̀ ti ṣe fún wa láti wákàtí ìlọ nìyẹn. Kéré bóyá ká máa gbéra wa lẹ́sẹ̀, ká máa jẹ̀mí jù ọ́ ìwọ òjù mí kó dáa. Ọjọ́ la fẹ́ ṣe gbélé yẹn dà. Àwọn ọmọ Yorùbá ọjọ́ la fẹ́ ṣe gbélé yẹn dà. Bàbá Akíntóyè pariwo títí ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká wá ìrẹ́pọ̀, ẹ jẹ́ ká wá unite, ká jọ jà fún self determination yìí. Bí Bàbá Akíntóyè ti ń gbé sókè làwọn kan ń fà sílẹ̀ torí ìjẹkújẹ, torí ìmọ̀tara wọn nìkan. Kí ló dé? Ẹ sì rí pé ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Ẹ rí pé ìyà ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá. Ẹ̀yin wá torí ìmọ̀tara yín nìkan. Àwọn tí ìyà wa ń jẹ yẹn ẹ wá wò wọ́n níran, wọn bá pa wọ́n tán kọ̀ọ̀kan yìí. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ọmọ Yorùbá ṣó yẹ kó rí bẹ́ẹ̀? A jẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn Afẹ́nifẹ́re kan tó nígbà tí wọ́n gbé bíìlì indigenous people yẹn tí wọ́n gbé sí representative tí wọ́n fẹ́ pàṣẹ, àwọn Afẹ́nifẹ́re kan yìí jẹ́ tiẹ̀ táwọn yìí tún tó wáyé jẹ́ tiẹ̀ ní èsì. Ṣé ẹ ti rí nǹkan táwọn pípì yìí tí wọ́n fẹ́ sọ lẹ́wàdà? Abẹ́ẹ̀ tí èrè àwa ti ń pariwo fún yín wípé ẹ jẹ́ ká fún ìṣòro ká dá dúró, òun ló lè sọ gbogbo bẹ́ẹ̀mù tó wà lẹ́yìn. Kí ìran Yorùbá bá dá dúró dáadáa dúró orílẹ̀-èdè tiwa gangan tá à ń dá ìṣọba tiwa gangan ṣe fúnra wa. Ọmọ Haúsá kan ò lè wọlé wa wá àbí Fúlàní kò wọlé wa wá tó àmọ́ pàṣẹ lórí kò lè ṣẹlẹ̀ torí ilẹ̀ wa láwa. Bẹ́ẹ̀ sì ni ọmọ Ìgbò kan ò lè wọ ìlú wa wá tó àmọ́ fọwọ́ lálẹ̀ fún wa. Wọn ò bí dá kò lè ṣẹlẹ̀ torí pé àwa ni wà Nàìjíríà lọ́fàánú kálukú fi fọwọ́ lálẹ̀ lé wa lórí torí pé àwa ni wà Nàìjíríà ni. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú. Ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ìbá dáa ká ronú àròjinlẹ̀. Àsìkò tí ó yẹ kí a jọ fi ọwọ́ sowọ́pọ̀ láti jẹ́ kí ìran Yorùbá kú lónú wà Nàìjíríà láwa yìí. Ẹ má jẹ́ ká dá iṣẹ́ ìdá bàbá wa Emeritus Professor Banji Akíntóyè nìkan torí wọn ò jà fúnra wọn o, bẹ́ẹ̀ ni wọn ò jà fúnra wọn o. Ìjà tí wọ́n ń jà ìjà ọmọ Yorùbá ni bàbá wa Emeritus Professor Banji Akíntóyè ń jà o. Bẹ́ẹ̀ náà sì ni ìjà tí bàbá wa Sunday Adéyẹmọ ń jà. Wọn ò jà fún ara wọn nìkan o, bẹ́ẹ̀ ni wọn ò jà fún fámìlì wọn nìkan o. Gbogbo ọmọ Yorùbá pátápátá ni wọ́n ń jà ìjà yìí fún o. Ẹ̀yin náà ti ẹ̀ wo nǹkan tó ju wọ́n rí lórí ṣọ́ọ̀gù yìí. Só yẹ kí wúyẹn bẹ́ẹ̀ tó yẹ ká padà lẹ́yìn wọn. Ẹni tó yẹ pé bílíọ̀nìà ni wọ́n, kí mo pé bílíọ̀nìà ni bàbá Sunday Adéyẹmọ o. Ẹ̀yin náà ògùn ṣe lówó lọ́tún bọ́lá ti kẹ́ wọn tó, wọ́n wá gbogbo ẹ̀ lẹ̀ fún ọmọ kóòtù òjire láti jẹ́ ká bọ́. Láì jẹ́ ká bọ́ lóko ẹ̀wù wá Nàìjíríà. Ẹ̀yin ọmọ àlè Yorùbá kan tí wọ́n wà bí kan ẹ̀ tí wọ́n á fẹ́ mọ bẹnu àtẹ́lù wọn, ẹ fẹ́ mọ sọ̀rọ̀ ẹ̀fàṣà sí wọn kó dáa. Ẹ jẹ́ ká pa ogun yẹn ti, ẹ má jẹ́ ká sì yẹ mọ́. Kì í ṣe àsìkò tó yẹ ká máa ti irú nǹkan báyìí ńlá wà yìí. Àsìkò ìṣọ̀kan ìrẹ́pọ̀ òun la wà yìí. Ká wá unite. Kémi gbé kí wọ́n gbé kó ká jọ gbé ká lè bàtẹ́ ibi tá à ń lọ àsìkò náà la wà yìí.
àsìkò náà la wà yìí, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ti ń ka lẹ́tà tí Yorùbá youth tí wọ́n kọ nípa bí wọ́n ti reject indigen bill yẹn, ṣe ti gbọ́, ẹ jẹ́ kí n kà á. English mi ó lè máa lọ lẹ́nu díẹ̀díẹ̀, omi ògbóyìnbó, ọmọ Yorùbá ni mí o, àmọ́ màá kà á bí ọpọlọ mi bá ti gbé sí. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní kẹ́ ẹ máa bá mi fi ọpọlọ gbé lọ. Kí n tó bẹ̀rẹ̀ sí kà, ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa. Ẹ bá mi pín, ẹ dẹ̀ bá mi subscribe tó YouTube mi. Ṣé ti gbọ́? Yorùbá youth reject Kalu indigen bill. The Yoruba Nation youth group, both in Nigeria and diaspora. Both in Nigeria and diaspora have vehemently rejected a proposal of constitutional amendment by the Deputy Speaker of the House of Representatives, Honorable Benjamin Kalu, which seek to grant indigenous status to individuals who are resident in the state for 10 years or are married to a native. Ṣé ẹ̀ ń gbọ́ tó yẹ kó rí bẹ́ẹ̀? In a strong wonder statement issued by Professor Ayodele Ologunloluwa, the group national youth leader diaspora, and Comrade Oyegunle Oluwamayowa Omotoye, the home-based leader, the group described by the proposal as a anti-Yoruba initiative and vote to resist its passage. Allowing this bill to be taboo has already incited dangerous social division and pose a serious threat to Nigeria's federal structure and peace and inter-ethnic coexistence. The statement read, the group accused proponents of the bill of pursuit what they describe as the agenda of ethnic expansionism targeting Lagos, Kwara, Kogi, and other southwest. The agenda to conquer our land, especially Lagos and part of the southwest, is no longer hiding. This bill is part of that broader plan. We call on our men, senator, representative, and governor not to be deceived. The leader warned. They argue that the bill seeks to identify Yoruba cultural and historical integrity, which they believe is non-negotiable. The Yoruba people deserve respect for their cultural and religious heritage. Any attempt to impose Islam or any other religion without our consent is unacceptable. They said grammarly that the initiative was being tried by elements within the Igbo and Fulani community. The group urged all lawmakers from the southwest, Kwara, Edo, and Kogi to reject the bill outright, warning that granted no indigenous the right to vote or contest for office in the state, they are not ancestral right to could lead to serious political and ethnic unrest. If passed, the bill could provoke ethnic tension and possible violate it will be target demographic and political shift that will be undermine indigenous representation and control over local resources. The statement warned. The youth leader further emphasized their commitment to the exploitation of Yoruba nation, expressing dissatisfaction with Nigeria current democracy structure, which they claim for to serve the interests of the Yoruba people. Nigeria as a democratic diversity, our focus on achieve autonomy for the Yoruba nation. We urge all Yoruba indigenous not to abandon the cause artisanal
Additionally, the group condemned recent remarking by the Sultan of Sokoto, Alhaji Muhammadu Abubakar, who reported described social media as a terrorist group organization. The group called the statement ironic and unacceptable, pointing instead the persistent violence perpetrated by the army herdsmen. It is unfortunate that Fulani herdsmen who terrorize community are not branded as terrorists, yet social media users are they are said will not be silent, our voice matter, and this is only beginning. The group conclude by reaffirming their stand. No ethnic group has brought more suffering and violence to Nigeria than the Fulani. The Yoruba people will not accept the narrative or any attempt to suppress our integrity and freedom. Ṣé ẹ gbọ́ ọmọ Yorùbá tó yẹ kó rí bẹ́ẹ̀? Àti mo ti reject ẹ̀, àní àwọn ọ̀gbà yẹn wọlé ọgbọ́n àdìgbàlẹ̀ lọ́wọ́ wa ni wọ́n ń dá both Fulani àti Igbo. Àwọn méjèèjì ọgbọ́n àdìgbàlẹ̀ Yorùbá lọ́wọ́ wa ni wọ́n ń dá. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká dèjì lójú ohun wa, ẹ jẹ́ ká jẹ́ kí ká dèjì lójú ohun wa, ká support self determination tí àwọn bàbá wa emeritus Professor Banji Akintoye tí wọ́n gbé dání. Nǹkan tí mo kà yìí ó lè lọ lẹ́nu mi díẹ̀, àmọ́ bí mo ṣe kà gbà ẹ bá ń fòye gbé mi sọmọ English o, ọmọ Yorùbá ni mí, ọmọ kóòtù òjìrì ni mí. Ṣé ẹ ti gbọ́? Bí mo bá ṣe gà bí mo bá ti kà á gbà náà ni kẹ́ ẹ bá mi gbà gbà. Ìjẹ́ bó ti jẹ́ o, nǹkan tẹ́ ní kẹ́ á mú wá etí ìgbọ́ yín nìyẹn o. Ọmọ Yorùbá, Yorùbá nation la fẹ́ o, no going back. Ohun tá a fẹ́ la fẹ́, a lè padà sẹ́yìn mọ́. Ẹ sì mọ́ gbàgbé a mọ̀ pariwo lójoojúmọ́ mega rally ń bọ̀ lọ́nà, peaceful mega rally ó ń bọ̀ lọ́nà. Ẹ mọ́ gbáradì, ẹ mọ́ mú wa kalẹ̀. Ó ti fẹ́ẹ̀ dé tán o, ó kù dẹ̀dẹ̀dẹ̀dẹ̀, ó ti fẹ́ẹ̀ dé tán o, ó ti fẹ́ẹ̀ dé tán o. Gbogbo ọmọ Yorùbá mega rally ń bọ̀ lọ́nà, peaceful mega rally ó ń bọ̀ lọ́nà o, ó ń bọ̀ lọ́nà o, ó ń bọ̀ lọ́nà o. Yorùbá nation no going back. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ó kọ́ tèmi yí padà, Ìbíyẹmí TV show ló kọ́ tèmi. Orí tẹ̀fí ojú ò lè fọ́ o, bẹ́ẹ̀ ni etí tẹ̀fí ń gbọ́ mi, etí ò ní di. Ọwọ́ tẹ̀mí bá ń pín ètò yìí, ẹni bọ́nà gbọ́ mi sí o. Èmi ní mọ̀ wá, bẹ́ẹ̀ sì ni ẹ̀yin náà ní mọ̀ dé bá. Ẹ bá mi subscribe lórí YouTube channel mi, mo bẹ̀ yín ni mo wọ̀ yín ní ìwẹ̀ olùfẹ́ Ìbíyẹmí TV show. Tẹ́ ẹ̀ ń gbádùn ètò mi. Ó lè jẹ́ pé mò ń ká lòdù díẹ̀ àmọ́ yálà ìfẹ́ tẹ́ ẹ ní sí ìran Yorùbá ẹ̀ ń gbọ́wọ̀ mi. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣé gan ni, ọmọ olóore o, God bless you.